kò dàbí ìyá Ẹsábọ́ọ̀dù kó bóbó jẹ́ kò báyé ayé yín bàjẹ́ débi pé ọ̀run yín gan ẹ̀mọ́ bóyá fẹ́ jẹ́ ìyá yìí ó ẹ̀hún nìyẹn o mo lè gbọ́ fẹ́ mí gùn pẹ̀lú mi pé kájọjọ́ rẹ̀ ni mo ní yá o máma gbogbo ẹ̀ ìyá Ẹsábọ́ọ̀dù náà màmí sọ̀rọ̀ pé bọ́ọ̀ ẹ ṣáàtì mi pé online dọ́ọ̀lù o ń gbé kájọ wọn láyàn ọ̀nà lọ ní ká lọ sí TikTok o àbí Instagram o lọ́ba invite mi àwọn lọ́hóòsì ló ń fọmọ wọn mú láyọ̀nù ẹ̀ fẹ́ gbé ọmọ yín mú láyọ̀nù ló ń bo èmi ò tí ẹ mọ̀ pé ìyá ẹ ló sì lálẹ́ mi kàn kó èpè fẹ́ pààyà ẹ lálọ́wọ́ láwọn bá ń sọ ọ̀ lè dá bá mi jà ọ̀lẹ ni wọ́n lọ kó skọ́ọ̀dù wá bá mi jà ni ẹ má ṣe rẹ́mọ̀ jẹ́jẹ́ ni wàhálà ti dá ẹ lẹ́ ni wọ́n lọ kó skọ́ọ̀dù wá bá mi jà ni ẹ má ṣe rẹ́mọ̀ jẹ́jẹ́ ni wàhálà ti dá ẹ lẹ́ ṣe bá náà fún wàhálà o ẹlẹ́pẹ́ wèrè dẹ́bí wèrè sí wà náà. Ẹ̀yin èèyàn wa arákùnrin yìí tí a pe orúkọ rẹ̀ ní Portable ó ti jáde ó ti sọ̀rọ̀ ó ní màmá Ẹsábọ́ọ̀dù òun ló fẹ́ pa òun ló fẹ́ fi ọgbọ́n fà òun sínú ẹgbẹ́ ni kó lè pa òun dànù. Ẹ̀yin èèyàn wa ẹ fẹ́rabalẹ̀ kí ẹ wo fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Portable sọ àṣírí púpọ̀ ni Portable tú nínú fídíò yìí ẹ fẹ́rabalẹ̀ kí ẹ wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí àwọn máa pèlè rẹ̀ fún yín nísìnyí ó ti yá. ẹ̀ẹ́dẹ̀ ní ṣíṣì ìṣẹ̀lẹ̀ tó ń fi mímú láyọ̀nù o ṣé o mọ́mì mi thank you tẹ́yìn ṣe olóṣó tẹ́yìn ṣe ìyá bàdíjẹ́ bòbòjẹ́ àdínní. káàtẹ̀ wá pàtẹ́rẹ́tì èwo lólógo tó mínú àwọn ọmọ yín èwo ló fáyìn tó mínú àwọn ọmọ yín èmi ọmọ tó ń fi ń tọrọ ọmọ ọkọ tó fi ń tọrọ ọkọ ògo tó fi ń tọrọ ògo èwo ló ní físà mélòó láwọn ọmọ yín ti gbà mo ní Canada 10 years Canada mo ní 3 years America Europe Schengen visa mo ti gbà bí ẹ̀mẹ́ta ẹ gbà mí oríire wo làwọn ọmọ yìí ti ṣe táyà tí ì ṣe mo ti ra mọ́tò láti America mo ti ra mọ́tò láti UK mo ń lo UK ní àmọ́. káàtẹ̀ wá pàtẹ́rẹ́tì èwo. hello ladies and gentlemen normal téèyàn bá rí àgbàlagbà ṣé yóò lè kí àgbàlagbà ní ikọ́ mi ló máa pa yín wàhálà mi ló máa pa yín orí yín burú ẹyẹ ìwé yín débẹ̀ mo rí ìyá ẹni ọlọ́ọ̀lá ẹ̀ ní Instagram ẹ̀ hàn pé mo bọ́ọ̀bù bá bọ́ọ̀bù wọn pé màmá Ẹsábọ́ọ̀dù ẹ ti máa bú mi ti pẹ́ ẹ̀ ló mọ́ mi ló dá mi lóhùn mo ní my mommy àwọn náà dá mi lóhùn ọmọ wèrè mo ní àwọn náà màmá blogger àwọn náà àwọn blogger wèrè màmá wèrè blogger mi náà ní wèrè olórin ó sì yé yabáyé lára wa dẹ̀ lọ́ọ́ ṣe bá náà pé àwọn rí star pé ká ṣe TikTok live fún. hello ladies and gentlemen. òṣì ń ṣe yín irú ẹgbẹ́ wo lẹ̀ ń ṣe ẹgbẹ́ olóṣì wàhálà mi ló máa pa yín ìyá yìí ẹ̀ ń ṣe èrè mo dúpẹ́ ìyá tó bí mi o ìyá mi.